kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí láti dáṣísí wa yé wa Anglican Communion lábẹ́ ìdarí àti ìṣàkóso bàbá wa the Right Reverend Dr. Michael Adébáyọ̀ Olúwaróbí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ṣe la gbé yín ga fún àǹfààní tẹ́ tó fún wa lákòókò yìí láti gbọ́rọ̀ rẹ̀, a sì bẹ̀ pé ó fún wa ní òye tí ó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ará ilé wọn. Bàbá kó wá sí fún ara yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Reverend Daniel Olúdélé Ògúngbélé láti Kútìbó Abdíkínrì. Ẹ ṣé bàbá wa bákan náà wá ṣàfihàn yín fún ará ilé. Orúkọ tèmi ní Ìbùkún Olúwa Adégòkè láti Kútìbó Abdíkínrì. Ṣé orúkọ tèmi ní àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lọ́sẹ̀ yìí ti ṣe ọjọ́ ìsinmi kọkàndínlógún lẹ́yìn mẹ́ta lọ́kan tí à ń wo àkórí ọ̀rọ̀ wa ti ṣe eré ìje kìrìsìtẹ́nì. Ẹ̀ka àkórí òun ni àwọn tí ó ń ṣe ìwúrí nínú eré ìje kìrìsìtẹ́nì. À ń wo apá kẹrin rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni Ábúráhámù bàbá ìgbàgbọ́ òun là ń gbé yẹ̀wò. Ibi kíkà wa ń bẹ nínú ìwé Genesis orí 12 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Genesis orí 12 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Bàbá wa. Olúwa sì ti wí fún Ábúráhámù pé, jáde kúrò ní ilẹ̀ rẹ àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ àti kúrò ní ilé bàbá rẹ sí ilẹ̀ kan tí èmi ò fi hàn ọ́. Èmi ó sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá, èmi ó sì bùsí fún ọ, èmi ó sì sọ orúkọ rẹ di ńlá, ìbùkún ni ìwọ ó sì já sí. Èmi ó bùkún fún àwọn tí ń súre fún ọ, ẹni tí ó ń fi ọ́ rélé èmi ò sì fi ré. Nínú rẹ ni a ó ti bùkún fún gbogbo ìdílé ayé. Bẹ́ẹ̀ ni Ábúráhámù lọ bí Olúwa ti sọ fún un, Lọ́ọ̀tì sì bá a lọ. Ábúráhámù sì jẹ́ ẹni 180 ọdún nígbà tí ó jáde ní Háránì. Ṣé a ti gbọ́ bí wọ́n ṣe kà fún wa nípa ìgbàgbọ́ àti ìgbésẹ̀ ìgbàgbọ́ tí bàbá Ábúráhámù gbé. Èròǹgbà wa fún ti ẹ̀kọ́ ọjọ́ òní láti jíròrò lórí ìgbàgbọ́ Ábúráhámù. Èròǹgbà kejì láti rí bí a ṣe lè ṣàmúlò irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ nínú ìtànkálẹ̀ ìrere, bí a ti lè ṣe àmúlò irú ìgbàgbọ́ tí Ábúráhámù ní títan ìrere kálẹ̀. Olúwa ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ àkọ́sọ́ wa láti pe ẹnìkan jáde kúrò láàrin àwọn ìbátan rẹ̀ kí ó sì lọ sí ibi tí kò mọ̀. Èyí pè fún àṣàrò pàtàkì. Ábúráhámù ń gbé nínú àgọ́ tẹ́lẹ̀, àmọ́ ìgbàgbọ́ rẹ̀ tó jinlẹ̀ mú kí ó máa fojú sọ́nà láti rí ìlú tó ní ìpìlẹ̀ tó dúró ṣinṣin nínú Ọlọ́run Olódùmarè. A ní ohun púpọ̀ láti kọ́ láti inú ìgbàgbọ́ tó le báyìí irú ti Ábúráhámù. Ìbéèrè fún ìjíròrò wa yóò ṣàfihàn rẹ̀ síwájú sí nígbà tí a bá ń kíyèsí. A ti gbọ́ bí wọ́n ti kà fún wa nípa ìgbàgbọ́ tí Ábúráhámù ní, ìgbésẹ̀ tí ó gbé láì yẹsẹ̀ láì tako Ọlọ́run nígbà tí ó gbọ́ tí Ọlọ́run ní kó kúrò ní agbègbè ìbátan rẹ̀. Ó sì ṣe bẹ́ẹ̀, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Mo gbàdúrà bí a ti ń yẹ àwọn ìbéèrè wa wò lórúkọ Jésù òye kíkún tí àwa náà yóò lè fi ní ìgbàgbọ́ kíkún bíi ti Ábúráhámù, pàápàá ní títan ìrere kálẹ̀. Olúwa yóò fi fún wa. Àmín. Bàbá wa wọ́n ní báwo ni ó ṣe lè ṣe àpèjúwe ìdáhùn Ábúráhámù sí ìpè Ọlọ́run gẹ́gẹ́ bí àtikọ́nù Hébérù orí 11 ẹsẹ̀ 8, àti wọ́n ní kí a fi èyí wé ìpè àwọn kìrìsìtẹ́nì nínú ìwé Mátíù yìí orí 28 ẹsẹ̀ 22 sí ẹsẹ̀ 20. Wọ́n ní báwo ni a ṣe lè ṣàpèjúwe ìdáhùn Ábúráhámù sí ìpè Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 8. Bẹ́ẹ̀ni. Ó wípé nípa ìgbàgbọ́ ni Ábúráhámù nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gba ilẹ̀ ìní, ó gbọ́ ó sì jáde lọ láì mọ ibi tí òun rè. Ká sì wo ìwé Mátíù orí 22 ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 20. Jésù sì wá, ó sì sọ fún wọn wípé gbogbo agbára ilé ọ̀run àti ilé ayé ni a fi fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisí wọn lórúkọ Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́, kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa láṣẹ fún yín, ẹ
sì kíyèsí èmi wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí ó fi dé òpin ayé. Tí a bá wo ìdáhùn Ábúráhámù sí ìpè Ọlọ́run, a rí wípé ó gbọ́ràn ó sì tẹ̀lé àṣẹ Ọlọ́run. Kí ni èyí túmọ̀ sí fún wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì ni pé kí a má yẹra ohun tí Ọlọ́run bá bá wa sọ wò. Tí Ọlọ́run bá sọ fún wa pé ẹ ká ṣe eléyìí, kí a gbọ́ràn gẹ́gẹ́ bí Ábúráhámù ó ti gbọ́ràn tó sì jáde, káwa náà gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Sí àṣẹ tí Kristi pa fún wa ní ìwé Mátíù wí ká lọ sí gbogbo ayé. Ṣe Ábúráhámù gbọ́ràn ó jáde lọ sí ẹ̀ka àwa náà gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì káwa náà gbọ́ràn sí àṣẹ tí Jésù pa fún wa pé káwa náà lọ Olúwa ràn wá lọ́wọ́. Oore ọ̀fẹ́ tí àwa náà yóò lè fi gbọ́ náà sí àṣẹ tí Kristi pa fún wa láti tan ìrírí náà kálẹ̀ gbogbo àgbáyé. Olúwa fún wa ní oore ọ̀fẹ́ bẹ́ẹ̀. Ìbéèrè kejì bàbá wa, wọ́n ní báwo ni o ṣe lè ṣàpèjúwe ìfẹ́ ọkàn Ábúráhámù láti rí ìlú kan tí ó ní ìpìlẹ̀ láti inú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 10 àti ìwé Ìfihàn orí 21 ẹsẹ̀ 3. Wọ́n ní ká ṣe àfiwé rẹ̀ pẹ̀lú ìfẹ́ ọkàn àwọn Kìrìsìtẹ́nì lónìí. Kí ni àwọn ìfẹ́ ọkàn Kìrìsìtẹ́nì àti kí ni ó yẹ kí ó jẹ́ ìfẹ́ ọkàn wọn? Ẹ ṣé. Tí a bá wo àwọn ibi tí wọ́n fi lélẹ̀ fún wa láti kà, a rí pé inú Ábúráhámù ó dùn sí ìpè Ọlọ́run. Ó gbà á tọkàntọkàn láti lọ síbi tí Ọlọ́run tó fẹ́ kó lọ, bó tiẹ̀ jẹ́ pé kò mọ̀ bẹ̀. Tó tá bá wo ìfẹ́ ọkàn wa Kìrìsìtẹ́nì lónìí, púpọ̀ nínú wa ló jẹ́ pé ibi tó bá gbádùn tó dùn dáradára bẹ̀ la fẹ́ lọ. Ṣùgbọ́n tá bá tiẹ̀ gbọ́ pé a tiẹ̀ ń lọ síbì kan báyìí tí a ti gbọ́ nípa bẹ̀ pé kì í tiẹ̀ ṣe ibi tó dára, ó máa ń kó ìbànújẹ́ bá ọkàn ẹlòmíràn nígbà míì. A rí pé ìfẹ́ àwọn Kìrìsìtẹ́nì mìíràn lónìí nìyẹn pé ibi tó dáa o ni wọ́n fẹ́. Ṣùgbọ́n tó wáyé kó jẹ́ ìfẹ́ ọkàn tiwa náà ni ibi tọ́lọ́run bá ní fún wa pé ká lọ ká dẹ̀ rọra gbà tayọ̀tayọ̀ láti lọ síbẹ̀. Eléyìí ló dára jù fún wa. Ẹ ṣé bàbá wa fún òye ńlá tí ẹ fi ràn wá lọ́wọ́ bí eléyìí. Wọ́n ní kí a gbọ́ láì yẹsẹ̀, ká fi gbàgbọ́ gbà gbogbo ìpè tí Ọlọ́run bá sọ fún wa àti gbogbo àṣẹ tó bá pa láṣẹ fún wa. Ẹ ṣé, Olúwa ràn yín lọ́wọ́. Mo gbàdúrà pé oore ọ̀fẹ́ tí a ó lè fi ṣe eléyìí láì yẹsẹ̀ Olúwa fi fún wa. Ìbéèrè kẹta, wọ́n ní báwo ni ìwọ yóò ṣe gba ìpèníjà láti jáde fún ìjèrè ọkàn níbi tí ìwọ kò mọ̀? Bàbá wa, wọ́n ní báwo ni a ṣe lè gba ìpèníjà yìí láti jáde ní kálọ̀ jèrè ọkàn? Lókùn tí a gbọ́n fún wa ní ẹsẹ̀ bíi tí a bá wọ àwọn ẹsẹ̀ bíi tàti kà síwájú. Ó yẹ kí àwa Kìrìsìtẹ́nì kí a gbà bí ọpẹ́, ká sì gbà bí ayọ̀, ká sì fi ìgbàgbọ́ gbà pé àṣẹ Ọlọ́run ni. Àṣẹ Ọlọ́run ni gẹ́gẹ́ bí Ábúráhámù ti ṣe nínú ẹ̀kọ́ tí a kà. So kárí bí ìpèníjà ńlá tọ́lọ̀ fi fún wa àṣẹ Ọlọ́run tá gbọ́dọ̀ fi ayọ̀ gbà, ká fayọ̀ gbà, ká fi ìgbàgbọ́ gbà. Ṣé Olúwa ràn wá lọ́wọ́? Mo gbàdúrà pé èmi àti ẹ̀yin àwọn ìpè tọ́lọ̀ fi fún wa pàápàá gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì láti jáde polongo ère náà, a ó lè fi ayọ̀ àti ìgbàgbọ́ gbà lórúkọ Jésù Olúwa wa. Ìbéèrè kẹrin bàbá wa, wọ́n ní ti ìdílé àwọn àlùfáà, ìyàwó ni a máa ń kọ sí ìṣínípò láti ibùdó kan sí èkejì pàápàá nígbà tí nǹkan kò bá jọra wọn ní ibùdó tuntun ní ká jí oníbàámu pẹ̀lú ìṣe àwọn àpọ́sítélì yẹn orí 15 ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 18. Nínú ibi tí wọ́n yàn fún wa, wọ́n ní Bánábà sì pinnu rẹ̀ láti mú Jòhánù lọ pẹ̀lú wọn, ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Máàkù. Ṣùgbọ́n Pọ́ọ̀lù rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn, ẹni tí ó fi wọ́n sílẹ̀ ní Pamfilia tí kò sì bá wọn lọ sí iṣẹ́ náà. A rí pé ìbéèrè tí wọ́n béèrè yìí fún àwọn ìdílé àlùfáà, ó yẹ ká mọ̀ wípé a ò lè wà ní ibi iṣẹ́ kan títí láé. Ìṣípòpadà máa wà náà ni láti ìgbà dé ìgbà. Nígbà tó jẹ́ pé Olùgbéni sọ náà ni pé ká lọ sínú ayé ká lọ wàásù. Ṣùgbọ́n ó máa ń ṣe ni láàánú pé a lè rí àwọn mìíràn tí wọ́n bá gbé wọn lọ sáwọn ibi kan tó jẹ́ pé kò dàbí ibi tí wọ́n wà tẹ́lẹ̀. Ẹlòmíì lè fẹ́ rẹ̀wẹ̀sì, ẹlòmíì lè fẹ́ wá ọ̀nà láti ní kóun sá lọ sí ibòmíràn tó máa jẹ́ ìgbésẹ̀ nígbà tí ó bá yọ̀tọ̀ mi. Ṣùgbọ́n tá a bá mọ̀ pé ìgbà tá a bá ti débi tó ń gbé wa lọ, ó ní ìgbà tá a máa kúrò náà níbẹ̀. Ẹnìkan ò lólé ayé gbó. So ó yẹ kí a fi ayọ̀ ká máa fi gba ibi tí wọ́n bá mú wa lọ pé yóò dùn níbòmíì, yóò kan níbòmíì, yóò korò
fi ayọ̀ gbà ká sì máa bá ṣe Olúwa lọ. Ẹ ṣé bàbá wa, wọ́n ní ká fi ayọ̀ gbà gbogbo èyí tí Ọlọ́run bá fi síwájú wa, ká sì rí pé iṣẹ́ Olúwa ni. Ẹ̀rí pé ìbéèrè ńlá ni ká fi ayọ̀ gbà ká sì rí pé iṣẹ́ Olúwa ni. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Bàbá wa ní fún ìparí, Ábúráhámù kò ṣàròyé rárá ṣùgbọ́n ó gbọ́ràn gẹ́gẹ́ bí ẹ ti sọ. Nítorí náà a kò gbọ́dọ̀ ṣàròyé rárá nínú iṣẹ́ ìránṣẹ́ wa láti lọ sínú ayé ibi tí a mọ̀ tàbí ibi tí a kò mọ̀. Wọ́n ní láti kéde ìrere Kristi. Fún ìrònú, kí ni ìdí tí o fi ń ṣàròyé lẹ́nu iṣẹ́? Bàbá ìgbàgbọ́ ìyẹn Ábúráhámù kò ṣàròyé o. Olúwa ràn wá lọ́wọ́. Bàbá rẹ̀ àròyé tí àwa náà ń ṣe ìrẹ̀wẹ̀sì ní Olúwa ràn wá lọ́wọ́. A ó lè fi ìtara ọ̀tun dìde nínú iṣẹ́ náà. A ó lè ṣiṣẹ́ náà pẹ̀lú ìgbàgbọ́ bí Ábúráhámù ti ṣe. A ó lè ṣe tayọ̀tayọ̀. A sì lè gba èrè náà. Mo gba àdúrà lórúkọ Jésù, oore ọ̀fẹ́ tí èmi àti ẹ̀yin